من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها والله أعطى للنبي محمد صلى الله عليه وسلم فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما. ẹ jọ̀ọ́ ẹ tí ẹ jù kó báyìí ẹ wá ẹ torí Ọlọ́run àwa ilé èèyàn ṣùgbọ́n ẹ sún àga yín sẹ́yìn díẹ̀. Ẹ jọ̀ọ́. Náà يا من بحبه المصطفى قد أولعوا زيدوا عليه من الصلاة وأكثروا ẹ ti nàró púpọ̀ jù. يكفيك فخر يا محب محمد. ẹ lọ gbé àga rẹ tó ṣé fóònù ti tó lè bọ̀ ẹ gbága rẹ. أن المحب مع الحبيب سيحشر أن المحب àfa ẹ lọ jókòó. مع الحبيب سيحشر. ẹni tí o bá ti kọ́fà wa ẹ̀yìn tẹ́ ẹ̀nà ọ̀rọ̀ yìí náà lọ jókòó. يا من عرفت محمدا بكماله. gbogbo yín ẹ gbórúkọ ànábì Muhammad. ó wá ká mi lára pé lè yòǹbó ànábì. يا من عرفت محمدا بكماله bẹ́ẹ̀ tí yòǹbó rẹ̀ máa ń náà ní àbí. وجلاله وخصاله وجلاله. tó bá ṣe mí ni wọ́n. ìgbà tó di bí ọ̀rọ̀ ànábì Muhammad. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ohun rẹ̀ kò ní jákèjú tèmi lọ o. مكانك والزمان مصليا ومسلما دوما عليه وآله. gbogbo wa tá a pé síbí Ọlọ́run má jẹ́ ó kù ẹnìkan tí ò ní ṣoríire. Allahumma amin. kódà ẹni tá a bá tún ronú kàn báyìí Ọlọ́run nù mọ̀ ṣoríire. يا من عرفت محمدا بكماله. bàbá Rohit ẹ lọ jòkó ẹni tó bá fẹ́ sẹ̀mí kó sàmọ̀ ṣe yànsàyànsà. وجلاله وكماله وخصاله. bí ibà ṣe torí ọ̀rẹ́ mi mo ti jáde lọ́bi tó jìnnà báyìí láti August last year ni. oṣù kẹjọ ọdún tó lọ. وجلاله وخصاله وجماله.
bá ti wá sí lọ́fà ni mo ti ń pe olú ọmọ aṣíwájú láti dájí pé mo ń bọ̀ aṣádúgbò yìí gbogbo ẹ̀dá tí ò bá mẹni tó fẹ́ràn òun yóò sì ayé sí bàbá o gbọ́dọ̀ mẹni tó fẹ́ràn rẹ̀ bí tọ́pọ̀lọpọ̀ yín ti tẹ́nu ẹ̀mẹ́ni ó fẹ́ràn yín èyàn fún ọ lẹ́ran ọdún ń fún ọ ní nǹkan tó ní kò fẹ́ràn rẹ̀ ṣé kó para rẹ̀ ni ọ̀n jẹ́ lóràwọ̀ ìràwọ̀ ọ̀n tún ní lóràwọ̀ tiẹ̀ dá nǹkan rẹ̀ lówó ìwọ tí wọ́n lóràwọ̀ rẹ̀ tó mẹ́ran ọdún lọ lé dá lówó ọ̀ lera díẹ̀ pẹ̀lú ìràwọ̀ rẹ̀. èèyàn mú ọlọ́mọ́kà ọlọ́ọ̀rọ̀ rẹ̀ rù ìwọ lówó Ṣàngó ń bẹ̀ lásán bí ẹ kó fún ọ fi jẹ ni tí ìbá ṣe fẹ́ sanwó mọ́kà rẹ̀ bí ò sí ta ọ́ dé bí ẹ bá kó fún ọ tọrọ kọ́bọ̀ lọ ọ̀nà tán ọ̀ ní san ìyá jẹ́ ọkọjá akọ́rántí mọ́kà sọ́wọ́ ẹ̀kọ́ náà fi ń lọ mọ́kà ni bẹ́ẹ̀ bá rán mọ́kà máa kí tó fi kú ni lọ máa kí lójoojúmọ́ bàbá rẹ̀ sunkún rẹ̀ tí ò rí lọ ṣé mo lè bá yín sọ̀rọ̀ ní àyè. Àfẹ́sọ̀ búrú kọ́ ni. Wa musalliman Àbójọ́ ni. dawmani alayhi wa alihi. Ṣé ráyìn obìnrin tẹ́ bá ti ń pa ewo? Àwọn tó lè bómi mọ́lẹ̀ ní ẹjọ́ kó ti mí. Ìjọba ti sọ iye ọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ máa sọ lójúmọ́ látara health mi. Jẹ́dógó máa lọ ọpọlọ mi ti ń sáré ká. Salatan salaman linnabi Muhammadin. Sallallahu alaihi wasallam. Eré pákí sí ń ṣe káàkiri ọ̀rọ̀ sísọ ló sọ mí dà báyìí. Nígbàtí wọ́n yẹ̀ mí wò, nígbàtí olú ọmọ of the source tí wọ́n dé láti ìlú òyìnbó mo ní mo wá ń bí báyìí gbàtà dókítà wá gbé machine lé mi lára wọ́n lọ́rọ̀ tó yẹ kí n sọ ní ọdún kan ní máa sọ lọ́sẹ̀ kan machine lórí ìdílé jáde náà. Abil Qasimi mab'uthi min ajli rahmati. Ṣùgbọ́n tó pè mí lónìí wọn ò sínú àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ exceptional ni wọ́n jẹ́ lọ́dọ̀ mi. Ẹ jọ̀ọ́ mo tún wá pàdé ẹni tó ṣe pé very dearest to my heart. IBD bó lọ wí. Kalali ali wal ashabi wattabi'ina ya. Ẹni tó ṣe pé wọ́n sọ ìṣẹ̀mí ayé mi di tiwọn. Níjọ́ tí kọ́kọ́ wá dúgbò yìí rí tí só lè bọ́ ọkọ̀ àti kílò ọkọ̀ rẹ̀ yìí rẹ̀ ọ̀ràndà tí ó kọ́ apẹ́lẹ́ ogun tí ó kọ́ pè mí sókù mọ̀mẹ́ ẹ̀yin ló rán sí mi. Ẹ̀yin lè wá ń jọ́nà mọ́ àníbi pavilion nínú ilé kí mi báyìí. Mo wá ń wò ó pé wọ́n sì lè rú àgbàlagbà yìí níṣẹ́ àwọn lọ́gá wa ló rán mi mo lẹ́yìn náà dọ̀gàdà yìí rẹ̀. Alhamdulillah.
bàbá àdínì ìjúṣe yẹn o ohun tó jẹ́ ohun tó sọ fún yín kárin ìlú oore ìlú wọn jọ wọ́n lójú o olùgbà tí wọ́n bá lọ nàgàwó oore ń bò míì tí wọ́n á pa wọ́n tàn pé àṣẹmọ̀pọ̀ orí dáadẹ́ pátí ẹjí tún kìlọ̀ fún yín dáadáa ẹ̀yin manú yín ni ẹ̀lẹ́ manú kà bá a ṣe jòkó tá a gẹ fìlà tá a lá ń gbáwẹ̀ lọ́yìí ẹlòmíì ilé ọlá ní máa bàjẹ́ tí ó sì bàjẹ́ ráú gbogbo ẹ̀dá tí ò bá lára àrà ò lè jọ lójú o ìwọ náà kọ́lé pẹ̀lú 150 million 250 million 500 million ọ̀wọ́n abẹ́ni tí ò dára ríjà kò ní fọ́ọ̀kàn ọ̀ ń tọ́ ṣe tó dáa ní ó bàjẹ́ ìrònú tó bàjẹ́ ní ó pa ọ́ ọ̀n bẹ́ni tí ò ní láríjà ìwọ tó gbé mọ́tò tó lé ní 120 million ọjẹ́ sí ọmọ lọ sọ ọlọ́kọ̀ tó bá gbé ìwọ kí ó lẹ́kọ̀ọ́ mọ́ tó rọ́ọ̀bà egbò rẹ yóò sàn ọkọ̀ ní ó bàjẹ́ ń tí ń bínú láyé rẹ ní ó fọ́ọ̀kàn ṣé wọ́n ní bínú ní àbọ́lá kó dáa fún ọ ẹ̀ẹ̀jà tẹ́lẹ̀ gbàtọ́ níláárí nínú bí ṣé mo lè bá yín sọ̀rọ̀ ẹ fẹ́ kí n sọ̀rọ̀ nílùú yìí ẹ̀ sì yòókù ọ̀gá mi Muhammad mo kí Ọlọ́run bẹ́ẹ̀ sì bá ń kí wọn náà lè fa báwo bá gbò ìwọ náà gbò àwẹ̀ padà ẹ ti pọ̀ ń bẹ̀ yẹn ẹ ti pọ̀ kúlù akábìrì àdọ̀ ìrìn ìpòwàhó ẹ̀jẹ̀ bá sì di kámẹ́rà ẹgbàgà kẹjọkọ ní ọ bẹ̀rẹ̀ mọ́dà wo lulẹ̀ gbàgà ni mo sọ Allahu akíbárù kódà bọ́ gbà àwẹ̀ àwọn ọmọ gbọ́ nísìnyí láṣàbí àlìkíwọ̀rì n tí ìṣègbè ṣẹ́jú mẹ́ta lọ́ọ́ fi ka fún rẹ̀ lọ́ọ́ jòkó lẹ́lẹ̀ nísìn kúlù akábìrì àkàdà àlìkọ̀wàhó kúlù akábìrì olúwọ́mọ́ àkàdà àlìkọ̀wàhó. ìgbà tí mo ń rìn lọ́nú Ọlọ́run tí mo dá àyè kan tán mo wá sọ pé Ọlọ́run tó bá tiẹ̀ dá ń pààtọ́ fi jù á lọ tó wá sí pé tí kú yìí nìkan ni ọ̀tún Ọlọ́run ẹ̀ẹ̀kejì àwẹ̀ bá wọ̀ láyé nísìn Ọlọ́run rí nǹkan jẹ sàárì ń rí nǹkan sínú èèyàn kó lè pààyàn jẹ ó ní màálù ó lẹ́ran àmọ́ Ọlọ́run ní ò gbọ́dọ̀ jẹ orí bẹ́ẹ̀rì ní ti ń yíra mọ́ wọ́n wá sọ̀rọ̀ bí ẹran báyìí wọ́n ẹliféèjì ẹsẹ̀ rẹ̀ pé o gbọ́dọ̀ ká wálẹ̀ ọ sì lo oṣù kan tó ọba ìyẹ ọkùnrin o lórí bẹ́ẹ̀dì hàn kan yóò sì mẹ́ntẹ́nì ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó bá epo oṣù kan ẹ̀yìn rẹ̀ ó ti máa jẹ ẹ̀rà ọ̀rí pọ̀ ọ̀gbọ́n ìwọ ń wọ́n tó ju ọ lọ ọ̀ ń kanra èèyàn kí ò tó ọ́n lé bàbá rẹ̀ náà ṣé wọ́n ló burúkú jù fún láyé ni ẹ̀dá tó bá ti ń tanná wo ayé aláyé yóò fìtínà ayé rẹ̀ ó sì bọ́mọ lọ́wọ́ kò ní lè bá mọ́ láyé rẹ̀ Fasalimu likadiri. ọ̀rẹ́ mi ńláńlá ìdùnnú wa ló ló ń múyàn lọ́kọ̀ ẹ̀ ẹlòmíì tí ó fi kú kódà kò ní bun adìẹ lágbàdo pé ká tiẹ̀ dáàtà ẹ máa sá kò ní sí bẹ́ẹ̀ dáàtà yóò tó sá díẹ̀ yóò bá adìẹ jẹun àdìgínà àgọ́rò lẹ́ńdànù ẹ bá ń kó. Fasalimu likadiri. ó lè bọ̀. Fima arada wa qada. Fima arada wa qada. nílùú ju àmín ṣé mo lè sọ ohun tó ké jáde Fasalimu ó ní wọ́n tó fẹ́ lálàáfíà lọ́kàn ọ̀ní náà ayẹ̀ sọ jáde likadiri. bọ́lá
bọ́lọ́n bá ti dájọ́ síbi kan àbúrò rẹ ni ọmọ opó ni ọmọ obìnrin ni tètè gbà fún àkọọ́lẹ̀ lọ́jọ́ kó wọ́n ti sọ fún ẹ. فيما أراد وقضى فيما أراد وقضى. ìwọ ìyẹn tó ń ṣe bálabàlá ń bẹ̀ ọ́ sí sọ̀gá yín mo jòkó tì ní àbí kí ní kò ṣẹ̀ṣẹ̀ rí àfún ọ ni who are you? ọ̀gá yín pèdè ẹ̀ sì ń ṣe bálabàlá ń bẹ̀ ẹ̀ dà nǹkan rúmọ lórí ni bó ń bá da tẹ̀yàn rú kò ní dọ̀gá. فسلموا ó lọ àbí ò lọ nísìn àpọ́nlé púpọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn ọmọ ìjẹun lọ́rẹ́ díẹ̀díẹ̀ ni لقادر ẹni bá yóò bá mẹ́bí ò ní ṣòfò. وقضى فيما أراد وقضى. kódà ìbá sí ọ̀rẹ́ rẹ ló dáa fún childhood friend yẹ ẹjọ lọ primary school ẹjọ gbá bọ́ọ̀lù rí ẹjọ pa alákànká àkọọ́lẹ̀ tí wàá gbé wọ́n ti ń pè ní bàbá dápè bọ́ọ̀ bá lákọ ọmọ lórí ọ̀ní sínú àkàn bẹ tí ò ṣe pè ló kọ́ gbangba àtàmọ́ ẹni tí ò tó ní ògbẹ́rẹ̀ rẹ yílẹ̀ torí àrùn bàbá rẹ ní ń darí mo sì fẹ́ kó yé yín lónìí ẹni tí máa yẹ̀yẹ́ ọlá bí olòṣì òsì ọlá pé kò ní rí ó ti lé kó bá yóò wá dìkú táǹtì yóò máa kọ̀ndẹ́mù àtọ́gá ní kíni ṣe déndé ìmí ní àjọ máa retí tí ń gbà kan ní àmọ́ bí ó gbégbà bó ló gbé tiẹ̀ gbà kọ́ rí ibi tó gbégbà tó bá dùn gbégbà kí wọ́n náà rí olòṣì tó ní ìgbéraga ayé rẹ̀ ó bàjẹ́ kò tó ní rọrùn wọ̀. فسلموا لقادر ọ̀ ń sẹ̀mí nínú ayé aláyé ìgbéraga òsì jẹ́ ọgbádùn kò sẹ́ni tó mọ̀tàn rẹ̀ nínú ẹni tó dáa fún ebi lábẹ́ gators gbogbo tó sì wọ̀ náà ẹni lẹ́ni lónìí فيما أراد وقضى dókítọ̀ òórùn pọ̀jọ فيما أراد وقضى. ẹ̀rín ẹ̀yẹn máa ń pa mí tí wọ́n bá rán ọmọ mi tó kó kámẹ́rà lọ́wọ́ ó ti ń rìkọ́dù mi PhD holder ni Dr. Kamal doctor wọ́n confam ọpọlọ rẹ̀ to be a doctor. فسلموا ètí jẹ́rẹ́sì lọ́n ti parí masters ẹ̀ لقادر ètò mẹ́kì lọ́nà ti parí wọ́n máa ní ìmáàmù àtàwọn ọmọ kéwù rẹ̀ tí ìbá kékeré mo kún ẹ lẹ́yìn àwọn tí ẹ máa kúnlẹ̀ kí ni kéèyàn ó kéwù débi doctor. فسلموا لقادر فيما أراد وقضى فيما أراد وقضى. ṣé gbọ́dọ̀ ọ̀rọ̀ èyí tó tanná wáyé aláyé ń tó lọ dì mẹ́ni ó dáa fún kó mú ọ̀la torí kíní kan bẹ tí òye ẹni kíni kánrin kí ó là lọ́wọ́ ara wọn ẹni tí ó là lọ́wọ́ ló pọ̀ ẹ̀yin ẹ máa dájọ́ ọmọ tó bí ó bá pé kó tó pé ẹ ti ní ọrùngbọ̀n funfun ní ọ̀bùn yìí ní ìṣẹ́jú kan ẹ̀ ṣe pẹ́ fẹ́ ẹgbàfẹ́ ni ó ní èmi wọ́n bùn lọ́kọ̀ ń ra tèmi ni bíi ti bàbá rẹ̀ dúró kọ̀ rà bóró ra tiẹ̀ tí ikú bò lọ wí jèrè. فسلموا لقادر ẹni bá yóò bá lẹ́bí òní sọ̀fọ̀. وقضى فيما أراد وقضى. mo kí bàbá Imam إمام Imam àrò kan mi همام bẹ́ẹ̀ bá kanra ni gbogbo àwọn tó níláárí ẹ̀ tí wọ́n jẹ wọ́n ti sákò lù àwọn àfààní tí kó lówó máa sá nísìn ẹ̀ tí ẹ̀rọ inú pín níran mọ́ bùkátà tẹ́ ń kó lọ bọ́n ti pọ̀ jù kánì ló gbowó lé kí tẹ́ ẹ̀kọ́ ọlọ́ọ̀dájọ́ yín special ọjọ́ àlèkè àmà ni ẹ̀rù pẹ́ ń káwọn olówó lẹ́rú wọn ò gọ tọ́lọ́ ni wọ́n ń ṣe lára yín ó dọ́wọ́ yín tán ẹ̀yin ò fi ṣe tọ́lọ́
envelope mọ̀lídì gbogbo ẹlẹ́tẹ̀ gbogbo èyí ya eré kí wọn lálásàlátù níjọ́ tó ti parí mọ̀lídì ni ò ti wálé wá sùn mọ́ olùjọ́ tó wò ń bá tán kó tó wá ẹgbẹ́ ìyá yín lẹ̀ ń fẹ́ obìnrin tí ó ṣèrun 250,000 owó tó kan family house yín bó lọ́ọ́ ti rówó yín níbi sọ́lé àdátọ̀ ń bá ká ẹ̀yin àfá àtẹ́ ń bólówó dùn obìnrin tó fáìn tó ọba sàtí tó bá gba tiẹ̀ kí lọ́ọ́ fi maintain ẹ̀ ibi àṣírí ti túnú tó ti mọ jíwó mọ́sálásí wọn náà kó obìnrin lọ fẹ́ tẹ́ lọ́rùn dábì lóde rẹ̀ ọdún lẹ́wù rẹ̀ bí wà sí bá yà kó yà ó lè àfọ́ olè wọ́n tó tún sọ ọwọ́ agbólówó dúyàwó ẹni tí ń rówó ojúmọ́ ó kéré ní yóò rí bí 5 million lójúmọ́ ọwọ́ ń jí owó sínú ṣọ́ọ̀ṣì ní tiẹ̀ lóde ọ̀ ń jíwó sínú kùránì kí lè yín wọn ká kò sí kánná lásán kò tọ́ mọ̀ sí jẹ pákó wọ́n mọ̀ sí kò tó wọ́n jẹ pákó ọjọ́ lọ fẹ́ ìbílẹ̀ kọ́ lè bá nísinmi torí ìbílẹ̀ nìwọ náà tọ́ba náà fẹ́ fẹ́ ọmọ tó halẹ̀ wọ́n ha ọmọ lẹ́lẹ̀ kan ìlú. ìmáàmù ni ìmáàmù tó ìrọ̀ tó ìrọ̀. bàbá ìmọ̀ ẹ̀sùn lima bọ̀kọ̀t àlẹ́ ìmàláìbù. dọ̀mí yìí ni mo wà yìí tẹ́rítírì yìí ni mo wà ṣé mo lè sọ̀rọ̀. ọkọ̀ ìmáàmù. èyí tóbi kó lọ fọ́ láyán lẹ́kejì yóò gbàṣẹ lọ́wọ́ ẹni tó níyàn ni. salihan. ilẹ̀ ibo ṣe tó yìí ẹ̀yin lẹ ní ṣé mo lè sọ̀rọ̀ mbẹ̀. jalla shakhsuhu. mo ti fúrì ní ẹsẹ̀. fanta madai ayyami fi ju'i izzati. mọ́nà yìí mufassir ẹ̀yin council of ulama wal imam mo kí yín papọ̀ ìgbòlẹ̀ fẹ́ gbé yẹ̀ sí. salamun ala ahli ulumi fa innahu. ẹwà ní síbáwùjọ olówó ni ẹwà ẹjọ́ ń jòkó tẹgbẹ́ wọn. salamun lẹ́yìn eléyìí ẹ̀fẹ̀ tó lẹ́fẹ̀ mi kí n handle àgbò fúnra mi. ala ahli ulumi fa innahu. bàbá yìí má jẹ́ ń gbọ́ ọkọ̀ tí wọ́n gbé fún ọ o. masabihu ilmi. ẹ jòkó. sọ́ọ̀rọ̀ ní máa pa wọ́n. tó o parí ṣé tèmi ṣe àbí òṣè ní ìsìn. ẹ mú yàn kó ń bogi ẹ fi inú rùn ẹ̀yin tẹ́ wàá bẹ gán gba túláàsì ni. omi ara ti fẹ́ gbẹjẹ. mo wá kí gbogbo ìlú yìí lápapọ̀ ẹ mo rí ire tẹ́ ẹ ṣe ẹ dúró sí gbèsè nìkan ní wàá kó àjọ alhamdulillah. ẹnìkan ní wàá kó àjọ kò kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lówó jù báyìí lọ kò ní wọ́n gba tí ẹ̀ ń lu wọn ìlú pọ́ríṣiríṣi ó lò fò nílùú mi ẹ mọ yìí tọ́lọ̀ ń gbéga abẹ́ ẹ̀ mọ yìí rẹ̀ àmọ́ bàbá. ẹ mọ ìgbà tó ti gbé mi wọ̀lú ìwá bẹ́ẹ̀ni Allah. abẹ́ ẹ̀ gbọ́ dáadáa báyìí alhamdulillah. ẹnìkan náà ní ga tí ìlú fi ga bẹ́ẹ̀ni. wọn táyì ń ṣe ilẹ̀ ara Mẹ́kà ò ṣe lọ́nà fi yọ wọ́n lẹ́nu idha azama àrọ́dà aduwwu dini habsa muhammadin. sallallahu alaihi wasallam. àwọn ará Mẹ́kà tọ́lọ̀ ń fi ànábì ta lọ́rẹ̀ wọn láwọn fẹ́ pa nǹkan àwọn walakin qada'ullahi amrun mu'akkadu. tí ìbá sí ànábì ìjọmọ Mẹ́kà tó jẹ́ Lárúbáwá wọn ò ní takò ń tẹ́ fi takò ni pé wọ́n mọ̀ ìyá àti bàbá rẹ̀ ìwọ́n tó bá gambi tí wọ́n ti bí ọ àkàndá ni ọ wọn ò ní jẹ́ orí ìjọba ń lórí bí tí wọ́n ti bí ọ ìlú mi ni wọ́n ti mọ̀ káwọ́ sókè fún ọ báyìí torí kí ni àwọn tó mọ̀tàn tí ìkú tán àwọn táyé ò yẹ
ayé ò yẹ wọn àmọ́rọ̀ olówó fúyẹ́ lẹ́nu wọn wọ́n ní ọmọ mùní kọ̀ọ̀hún ọmọ mùní so nàná ọ̀rọ̀ tẹ̀lé lẹ́yìn àbí ọmọ sàláwù kọ̀ọ̀hún obìnrin wo ló ń rẹ́ jákè mẹ́ o má dì wọn lójú kẹ what is your problem. fàákàdà tó bílíkùnrúdì bí máa kàtẹ́. ìwọ lọ tọ́jà ní ìsìnbà. ìyá aṣọ́ọ̀dì náà wá ìfì máa tó ṣàdádó. àwọn ará Mẹ́kà tó lọ fún ànábì ta lọ́rẹ́ wọ́n náà fẹ́ pa nǹkan àwọn fẹ́ pa. ẹ̀yìn tẹ́ wà ń bí tẹ́lẹ̀ ni ó ga nílùú yín lágbóolé yín tẹ́ bá pa ẹni gbúrò mi mọ́tá yóò fi parẹ́. ṣé kí n mú ìdí rẹ wá bàbá tá a bá bẹ́gi lónìí tá a gbè mí sóní náà ní òrùwé èyí tẹ́ bínú bẹ́ẹ̀ ẹ̀ mọ ọdún tó lò kó tó níbòjì ìgbà tí déndé hàn lẹ́mọ̀ ní gbàtí dédé ń sáàfù lábẹ́ ọ̀gá tí wọ́n fún ní etí rí ẹ̀ mọ́ níjẹ́ tí wọ́n ń da àyà rẹ̀ kọkú lọ fèsì wọn tí bá fi lè nàró tí mo rí wọ́tọ̀ ń pa ìwò ọ̀nà láìkí kọ́ pàdé mi mọ́ mo ní negative ìwà àmọ́ àwọn tí mo jòkó tì ń arrest mi mẹ́rin rẹ ni mo kó sílé kí láìwò rẹ ولا مرى بالدا جل في قلب أحمد. àwọn ṣe mítìnì ẹ̀yin ìlú yẹn ní náà àti ìlúkìlú tẹ́ ẹ ti wá bẹ́ẹ̀ báyìí pàtàn síbi tó dùn ẹ sùn orí àtàn wá sí mi àkọ́kọ́ náà ẹmẹ́kùnrin ẹgbà tí ẹ lù yìí mọ́nú ara rẹ ni gbogbo alágbọ́n tí ó lè bọ̀ ìgbó dá fún ni ọ̀ tó sọ níta ni àwọn tí ò tó lù ọ ni tó o bá dé yàrá ọmọ tó ń sọ kódà fámìlì wọn tí ò gba tí ń bẹ ẹ gbàgbé ẹ ṣèbí mi náà máa bìrán ni mí ẹ tó bá ga nùrán tí ìràn wọn bá tóbi tó bá ga dáadáa tí wọn bá rí pa Ọlọ́run ló sọ ẹ máa sọ̀sọ̀ kú sọ gbogbo yín lẹ́fẹ̀ẹ́ ọlọ́ọ̀fẹ́ sọ ní ìsìnkú ọ̀fẹ́ ṣèbí wọ́n lọ́mọ ojú ẹni tí ìsọmọ ojú ní ògbà olójú wọ́n sì lọ lú bàbá tí ẹnu mo fẹ́ ká gbọ́ mi yé púrọ́lẹ́mù tó ga jù láyé ní kẹ́ni tàbí mi kó ga lójú ẹ̀tẹ́jọ́ nílùú àwọn Ọlọ́run bá gbé ṣubú ní máa pọ̀ ẹni regret intense yìí o tẹbára lómi ìtì ọlọ́mọ àlè ní kò wá sóore sílù bàbá rẹ̀ kìí sọ máa lè ikú tó para àwájú ló dẹ́rùbà kò fẹ́ kí wọ́n sí náà máwọn tí wọ́n parun ṣùgbọ́n ti lẹ́nìkan wájú tó wá dálé sẹ́lẹ̀ ọ̀kadà lógún káyìn alẹ́ mi ò wá lu mọ́ ọ bọ̀dá mi tó wá ń jọ́sí kò jáde dáadáa ní òjé ká bẹ ẹ̀yin ìlú kọ̀ọ̀kan ẹjọ́ lu ọmọ mọ́ pọ̀ nílùú yín ẹjẹ́ wọn tóbi kíbòjì wọn lè bò yín ọmọ rẹ̀ tán torí rẹ̀ pa ara ayé ràn yín bóyá kò níyàn tó bá dàgbà yàn tí ó yàn ọyàn kan jẹun wọn ẹlòmíì dúró ń jẹ ọmọ rẹ̀ táǹpọ̀ ọmọ rẹ̀ ní òsìn ọ́ tó bá dàgbà tó lọ́tà rẹ̀ ńkọ́. bàbá Imam ṣé mo lè sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. wàlá mọ́rọ̀ bá ní dáhùn jalla fi qalbi Ahmad. torí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pàápàá. siwa makkati wallahi fiha yurasadu. mo kí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi o abẹ́ sọ̀rọ̀ mi ńlẹ̀ ṣèbí ìlú tó ti níbẹ̀ náà ti bí ìyá mi adóodò náà ti bí ìyá tèmi sẹ́ẹ̀rí níbi páàkì wọn tí wọ́n ti máa ń gáràjì wọn páàkì làwọn máa ń pè ẹ̀rí ilé kan báyìí tó wà báyìí ó fèsì ọ́fíìsì kan báyìí tí wọ́n ń tajà ń bẹ níjọ́ sẹ́ẹ̀rí ilé bàbá ìyá mi nà oná ń pè ní àkàndé orí olówó adóodò Yusuf àkàndé orí olówó adóodò
bàbá ìyá mi ní jẹ́ bẹ́ẹ̀ olóbì Alhaji Suleiman ọ̀rọ̀pọ̀ búrẹ́dì ilé mo wá mọ̀nàkà ẹ̀ فأكد طه abilé kí mo wá ní بالقعود بمكة ibi jẹ́ ilé tí ó bí ìyá mi sínú لينشر دين الله فيما تشدد. kí wọ́n ní mo wá sọ nílẹ̀ yìí gan à ń fi ìjókòó ìrántí àwọn tí wọ́n bí yín kọ́nà dé ládàá ló máa bá wọn أبر البر àwọn tí wọ́n bí ẹ̀yìn náà kó máa bá wọn kó máa bá tó bí gbogbo ọlọ́ọ̀ṣẹ́ ti lọ́nà bá kẹ́ wọn yáyá تنال به الشفاعة والرخاء. kí mo wá sọ ẹ̀bí mi kí lẹ́yìn ò gbọ́dọ̀ mọ́ ní nǹkan márùn ẹni tí ò bá ti ní yóò ṣòro fún láti wà lè Jánnà ọ̀yí ẹ̀ ní parẹ́ àkọ́kọ́ al-khawfu minallahi wahdahu gbogbo tó àwọn ó jẹ́ máa páyà Ọlọ́run tọ́lọ̀ bá fà ó sókè olú ní ọmọ buhálẹ̀ padà gbogbo ẹ̀dá tó bá gata ní ọ̀gá ẹ̀dá nílùú yìí ni bàbá ìbẹ̀rù Ọlọ́run mi jọ tí ó tún lékún yányán Ìlọrin ni mò ń lọ ènìyàn sì wá ra mọ́tò series tuntun wọ́n tí jálẹ̀ dára rẹ̀ ó kẹ́ gbá lára mi ní fẹ̀ẹ́ ní kókó ń lọ yà nígbà tá a fi kàn án táwọn náà fi bá inú àgbàrá ẹ̀jẹ̀ là bá mọ́tò tí wọ́n ń sẹ́ná wọ́n wá rí yọ wọ́n ń pè dákun owó lówó ẹyọ mi wọ́n lọ́ọ̀ sí yọ ẹsẹ̀ rẹ̀ ti ha ó ní ẹgé ẹsẹ̀ yẹ dákun ó lẹ́yìn tó bá lè gé ń bùn ní owó kó sáà mọ́ jẹ́ ń jóná àṣẹ tí èèyàn bá rí aburú tó ga ọ̀tọ̀ rẹ̀ tó bá tún kéré sí ikú ni ò fẹ́ kú ó wá ní kan ó gé lẹ́sẹ̀ gbogbo wa lè gé òtútù ti mú wa oní glita àwọ̀rẹ́ ń kọ mọ̀nà onìkan ló wára rẹ̀ ẹnìkan kọlù lẹ́nìkan bá ń tó kó bọ̀ ló ń rún pákó ń tiẹ̀ ó ní yóò kú fa wọ́n náà ń wẹ́rin tí ó gé ẹsẹ̀ rẹ̀ ní kádìrí mú jáde ó ní ẹni kó fẹ́ náà rẹ̀ sọ torófin ń bẹ ó ní dákun bá mi gé ẹsẹ̀ mi nínú ẹ̀jẹ̀ ó ní ẹ̀jẹ̀ rí pò ló ní gé lẹ́sẹ̀ o gbà tí ń gé tán tí ó pẹjọ́ have you failed ha ó ní ọ̀sẹ̀un ìwọ náà ò ní jóná ó rí iná ó wá tọrọ kẹsẹ̀ ń ó gé wọ́n tún kí kó se tó gé lẹ́sẹ̀ ẹ̀dàkùn tí ò bá lásídẹ́ǹtì tí ń tàn bá gé lẹ́sẹ̀ bó ní òkú sí ẹ̀wọ̀n ní ọ̀ràn àti wọ́n lè gé lẹ́sẹ̀ kó tó máa pé ẹ̀sìn tẹ́ẹ̀jẹ́ ń kú ìkánjù kan lọ. shahiditu bi anna Allaha. àwọn tá a wà ń bí lónìí ẹ̀dá mi lóhùn. mulki wahidan. bẹ́ẹ̀ bá dẹ̀ yóò kà mí lára. falaysa lahu zawjun wa laysa lahu mithlu. àpẹẹrẹ táwọn máa fi mẹni tí ò bá bẹ̀rù Ọlọ́run ẹni kíni kò ní máa ṣàdúà n tó bí àdúrà ni pé ibi tó yẹ mí dé yìí méjì ó bàjẹ́ Ọlọ́run n tó bí nìyẹn tí bá ṣe ẹni tí ń ṣàdúrà tó ní kí ní kan nature ní gbogbo nǹkan kò Ọlọ́run ò tí ì dẹ́rù bá rí ni njọ́ tó bá rí fìrífìrí Ọlọ́run kò ní sùn mọ́ tí èkú kò ní rúmi máa sùn ní ẹ̀sìn ládùúgbò tí ń sáré tẹ̀lé mi ká tí a gbé odó lọ́wọ́ àkún lé sun wọn. faman sha'a abkahu. kò ṣeéṣe. wa adhaka man yasha. ó ní Ọlọ́run tí mo ní ká bẹ̀rù ẹ tó bá wu Ọlọ́run fúnra rẹ̀ àmọ́mọ́ palẹ́kún kò ní ṣe ń táyé ń ṣe kò ní jẹun gidi kò ní bímọ gidi kò ní níyàwó gidi kò ní sunlé gidi
irú àwọn náà máa dá sàkẹ́ lásàkẹ́ ni alódàbí ká yóò parẹ́ nísìn ó ròpin ni kì í ṣe pé ó fẹ́ kú ó yíwọ́ ni ẹni tó ní ká yóò parẹ́ nísìn ẹ̀dẹ̀wọ̀n ẹ̀bùn lọ́kọ̀ ńgbà tó sọ tán ẹ̀bùn nílé ẹ wá sọ fún ọjọ́ kẹta ayé ó parẹ́ yóò lórí yín dàrú tí mo sẹ̀ ní mọ́tò tèmi ní ìjẹta kò parẹ́ mọ́ o. fàmà ṣá àbùká wà ní àkàmà ìyàṣà. fàyèbùká òhò àdìlọ. jẹun tù ẹ tó wọ ọlọ́run a sì máa pálẹ̀ rìn a ní máa dáwálé kó máa ṣeé ṣe ẹ tẹ̀lé mi fa mo fẹ́ kó wọnú ọlọ́run lórí mi. wọ́n bí àkàmà ìyàṣà. ẹ dákun ń gbà tẹ́ ṣàdúrà mọ́ òsì tí ọlọ́run kọ́ ọ̀làpọ̀ rẹ̀ ní bùn ọkọ̀ jọ serious ẹni tí ń bọ̀ ọjọ́ tó bá travel tí ò dé bọ̀rọ̀ lọ́mọ ikú ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́hùn. látàrí tó ṣe àmì ní àhẹ́ àwòsàn ìbí. kí ló dé tó kó bùkátà rẹ̀ rùyàn tán yányán. mo ní mo fẹ́ rọ kọ̀ọ̀kan jò ní. olú ọmọ sì travel lọ́ba ní bàbá irú ọkọ̀ wo ni mo ní kí ni ntọ́nà bá ti ṣe ni lọ́dọọdọ ìgbà wọn gbọ́kọ̀dé gbogbo ọ̀fà ní ń pè wò. ó tún wá ní bàbá ẹ má fi yín nájú ni o ìmí ń bọ̀ ẹni kí ló jẹ́ rí bẹ́ẹ̀ èmi ò sọ tẹ́ ni ó dáa fún ni. ẹ kọjú sí bí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tẹ́ jóbìn nǹkan mẹ́ta tó pàtàkì láyé yín ẹ̀bẹ̀ lọ́n kó má sọ dẹkún ẹ̀kọ́ bẹ̀ lọ́n kó má sọ ọkọ yín dẹkún torí ká ní yín ò serious ayé tí yà yín jẹ tí tẹ́ jẹ yà yín ò rí jẹ síbẹ̀ ẹ̀yìn ọkọ yín wọ́n ń pẹja ní odò fún yín ẹ̀ ń jẹ adìẹ gíríkì bí ìyá rẹ bá jí lọ́rùn tó jẹ̀dẹ̀ àjàyè tó jẹ yóò mọ jó tó fi kú ni pé àmúráyé wá síbẹ̀ ẹ̀yìn ọkọ yìí ọkọ̀ tẹ́ ń sáná ní kómìndéré tẹ́ ń wakọ̀ lọ Gombe tẹ́ ń wakọ̀ lọ Sókótó ní òsè náà ni sódò jẹ́ tẹ́ bá gbókù rẹ wálé. fílọ́sọ́fì ayé tí wọ́n ń yà mí lẹ́nu ní kíni obìnrin mọ ìyẹn tí wọ́n bá ń tọ́jú wọn ẹ tó bá lè lù wọ́n ní ẹ máa fẹ́ràn. أرأيت ولك في الظلام مشى معك. ọ̀hún sọ yẹ ká máa tàn yín ni ẹ tó bá ti fọ́ ní etí rí tó kó bàtà bó nímú tó bá ní mo fẹ́ jẹ yẹn bí olówó oṣù yóò wà lọ àwọn ẹ máa bẹ̀rù ẹni tí bá ń kẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ má tọrọ kẹ́ rí ìyà jẹ ẹ̀yin ọkùnrin jẹfa èmi ò rí ohun tó lè lówó tó lè jayé jìyàwó rẹ lọ láyé ká wọra mọ́tò kára tó dáa ọbẹ̀ tẹ bá sílẹ̀ ẹ̀ mẹ́gbẹ̀lẹ́ ní ọbẹ̀ tó mẹ́ta iná lẹ́ kó jẹ́ tá àtọmọ yín ó tún wá fóònù ọbẹ̀ tí tá tún tari owó sẹ́tún kó jẹ́ tá àtọmọ yín bí táwọn bá ti wọ jàlábí àlásán chain tìrín tẹ́ fi ọrùn ó kan fámílì ọ̀sìn bàbá wa. فارفع يديك إلى السماء ففوقها. ẹ jẹ́ sọ̀dodo fún yín nígbà gbogbo yín kẹ́ ń jó ẹ̀mùkẹ́ tí ń sọnù àsóyẹ kẹmọ rírì ọkọ ẹlẹ́ẹ̀kejì ẹni kí ni ẹbẹ̀ lọ́nkọ́ ọmọ yín ó mọ̀ dẹkún fún yín obìnrin tọ́mọ rẹ̀ ó di ẹkún fún ìwà mẹ́ta ní òní lọ́wọ́ ẹni kí ni àkọ́kọ́ ẹgbọ́ abẹ́ẹ̀fẹ́ gbọ́ tọ́lá ẹ̀fẹ́ kọ́ ọmọ yín ó dẹkún gbogbo tó yàn yìí ìwà tí ìyá wọn ò ní lọ́wọ́ tí wọ́n fi yànnú mọ́ wulẹ̀ fọ́ láwọn tọrọ ìrìn àjò tiẹ̀ náà bí àwọn ti rìn tó yẹ wọn obìnrin tí ọmọ rẹ̀ ó dẹkun fún un tí ó kọ́kọ́ ní ẹni kíni túlù lè amal èròǹgbà rẹ̀ ó ti gùn ju ọkọ rẹ̀ ò ní satisfy rẹ̀ bọ́kọ bá kawó lè lórí ọmọ agbọ̀n wọ́n báyìí 50,000 náà kí ló ní fi yìí ṣe ẹ wo owó tí bàbá ẹlòmí ò rírí tó ikú ẹ̀ẹ̀kejì tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ní tẹ́ ẹ̀ gbọ́ abẹ́ gbọ́ gbogbo ẹ̀yin obìnrin bá sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ jẹun ọmọ ẹni náà
àṣìdà ṣìdà tó lè gàdọ̀ ẹ gbọ́dọ̀ bínú jù sọ́kọ yín kẹfì máa ṣépè kò ní yí ọ Ọlọ́run ẹ pín sí 10 mẹ́sàn kó máa jẹ́ tọmọ rẹ ẹ̀yọ̀kan kó jẹ́ tọkọ rẹ ẹ dákun ìjàwó lè jẹ́ ń yàrá tí wọ́n ń gbọ́ láàrin ọjà ọ̀tún sọ lápò lára ọkọ rẹ oníhun rojọ́ ni rojọ́ obìnrin tó ti lè rojọ́ ọkọ jù ọmọ rẹ ò ní láṣẹ pa láyé gbogbo wọn tẹ́lẹ̀ tó jókòó yìí wọ́n yàn ya àwọn jẹ nẹ́fìdè yàn ẹ máa gbọ́ kẹta ń jọ mi. وارفع يديك إلى السماء ففوقها ربا إذا ناديته ما ضيعك tẹ́ bá ti fi àwọn àlejò wájú pé máa túká fọlọ́n bẹ̀yìn. وإذا الشدائد ó dẹ́jẹ́ ń bu wọn ní kẹta àwọn ẹ̀wọ̀n torí tí. alhamdulilayi ṣé bàbá ọkùnrin tún padà. وإذا الشدائد ẹ má jẹ́ ó ṣe bẹ́ẹ̀ mọ́ o tẹ́ bá dé court of justice court of law ẹ lè ṣe bá níwájú adájọ́ àwa yìí sì ṣẹgbẹ́ wọn tí a bá dáràn tí ilé wa ní òsàrí wa. أقبلت بجيوشها ẹ béèrè kẹta bàbá ṣe mo lè sọ fún wa wọ́n ti má mi kà pé ń sọ mẹ́tẹ̀ẹ̀ta ìkan ò ní jẹ́ tiẹ̀ irọ́ ni ẹni kí lẹ́lẹ́ kẹta jùmúdù láàyìn ẹ má máa dájú ọkọ yín mọ́ èyí ń pariwo pé gbogbo ó ti ń jẹ nǹkan ìwọlé ó ní làwa ní jẹun ní ìnífẹ̀ẹ́ ran jẹun ọ̀rìpọ̀ níkà tó bá sì wọ nìyá rẹ sọ lè fara ní ọkọ rẹ tó ń fara ní kápẹ́ níwọ̀n lọ bí sọ lè fara ní àbí kọ́bẹ náà kọ́ ọmọ rẹ ọkùnrin ó fẹ́rù rẹ bọ́ọ̀ sí ń fojú ọkọ rẹ rẹ mà kíyàwó rẹ náà dà láàbò díẹ̀. ọ̀rọ̀ ó gbà ní ìránkò. ẹ̀yin obìnrin ọgbọ́dọ̀ dájú àṣàlátù ala nabiyil karim sallallahu alayhi wa sallam. tí ọkọ rẹ bá ti ń ráùn nínú ilé máa bá ráùn mo lọ wí. والدار من بعد المسرة أوجاك ẹ jókòó torí Ọlọ́run لا ترجو شيئا من أخي أو صاحب ń fọlọ́n bẹ̀yẹn ẹ jókòó torí tọ́lọ́. أرأيت إن لك في الظلام مشى معك. ìjọba ẹ̀dá mi ló mọ́. نعم. ẹ já bẹ̀rù Ọlọ́run tọ́lọ́run bá tó bẹ̀rù ni kò ní pọ́nmọ́ ànábì níjọ́ ọdún. ọmọ tó ti kú pé olóògbé gorí ẹ sí tó ti di ẹ sí ní gàárì àṣà wọlé lọ mú nǹkan wá ẹ jọ̀ọ́ kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ tètè àdírẹ́sì ẹ. فارفع يديك kóòrù bá mú wọn ẹ gbé wọn kúrò bẹ́ẹ̀ ẹ lọ fún ẹ látẹ́gùn bò mí. إلى السماء bàbá ẹ máa lálàáfíà sí i. ففوقها. tóoru bá mú yàn ẹ tí ìmọ̀ tó wà ń bẹ̀ èèyàn púpọ̀ ò lè àdírẹ́sì ẹ tó ti sìkìtìbó ẹ pa á. bóoru bá mú yàn ẹ jòkó ẹ játẹ́gùn òfẹ́ sí ni ẹ dì nímú ẹ dì létí ẹ wá lè ń fẹ́ látẹ́gùn ooru yín gan tó yàn án pa. ọ̀rọ̀ tí mo sọ experience ni wọ́n àti tí mo ń ṣe káàyè ọmọ ọdún 16 mo ti bẹ̀rẹ̀ 16 years of age. mo ti ṣe tó ti lé 34 ní ìsìn tí mo bẹ̀rẹ̀ wá sí so mo ti bá ń tó lè pàdé tó pọ̀ ń bẹ̀ ẹ sì kìdìbò yàn bá orú ó pọ̀ sí ni bàbá ìmọ̀ lálàáfíà sí. آمين. ǹjẹ́ kọ́ máa nábì ó wọlé kó jáde صلى الله عليه وسلم. ìdí ìyá ọlọ́sì pa sínú lébẹ̀. الله. ẹ̀yin tẹ́ ìjòkó tì mí ẹ̀dá mi ló mọ́ ẹ̀ ṣàdúrà mọ́ o ẹ̀rù ò bá yín o ẹ̀fọ́ lọ́lẹ̀ kó sin tó bá fẹ́ àbí tó bá sin tó fẹ́ ayé ò ní gbà o ráàyè fọlọ́n ráàyè
tó o bá lẹ àdúrà máa pa àwọn àfáà kan ọbọ̀ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run dá bákan náà ẹ̀yin àfáà ẹgbà 100,000 ní ẹ bá ń sọ fọ́lọ́run kí mọ́dọ̀ lò sí o bí tó kù sí kó bá yanjú ẹ ọ̀nà àfáwò lámà bẹ́ńsẹ́ tí wọ́n fowó mi ra àgbò tọ́lọ̀ ń bá mú ọtán ipa màálù ò ní kà mọ́. atahazau bidu'ai wa tazidarihi. ó ní wọ́n tó ń fàdúrà ṣeré ọ̀ ń fàdúrà ṣe yẹ̀yẹ́. fama yudirika ma sana'a du'a'u. ẹ fúrúgbìn ó lọ máa ń tí àdúrà ń ṣe ni. sihamu layli la tuhdi walakin. àwọn bàbá tí ó jòkó yìí owó tí ó ń bà náà fáwọn àfà ó tó dálé sẹ́lẹ̀. Allah Allah. ẹ wá lẹ́ lé ẹ̀bọn tọ́sọ̀ọ̀sẹ̀ tó sóṣù ń bẹ tọ̀sọ̀ọ̀sẹ̀ ń bẹ tàwẹ̀ ń bẹ náà. لا أبدا وللأمد انقضاء. márùn mo fẹ́ kà fún yín ṣé mo lè wí kejì. الرجاء منه وحده. الله أكبر. mufassir ẹ máa ran kankan lọ́dọ̀ Ọlọ́run tí ó bá ti rán àyàn sí yín náà ẹ má jẹ́ lóòtú ó pọ̀ lọ́rùn ẹni tẹ́ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀. ẹ̀rọ ọmọọṣẹ́ tó lọ ní ìyàwó 4 ọ̀gá ó sì fẹ́ jù kan lọ ó wá ní ìyá ẹ̀ ò ní tí wọ́n jẹ ní ta ni ó kọjá àyè rẹ̀ ó ní ìyá ẹ̀ wà nù yín wọ́n ní kó máa jèlú bọ́ọ̀sù gidi ṣé ìyàwó ọ̀gá rẹ̀ gan rí jẹ ẹ̀yin ọmọọṣẹ́ tẹ́ fẹ́ gbèsè tí ọ̀gá yín lọ ìpàkọ́lẹ̀ fi lélẹ̀ ẹ mọ̀ wọn ara yín ìwà àdìpọ̀ mẹ́rù ẹnìkan ṣoṣo èyí 50 sì wá gbọ́rọ̀ lọ́ba ẹ wá ló rojú kókó èèyàn bí yín ni bólówó ṣe tóun àsìkò kan bẹ táwọn náà yìí ní bàbá níbẹ̀ ni ṣé mo gbà á tó yẹ pé àṣẹ́lẹ̀ ni ẹ máa jẹ ọ̀rí pọ̀ gbọ́n ọbọ̀lówó lòde ó ní ẹ fún mi ní ẹja 10,000 nǹkan ní 5,000 wèrè tí ẹ mú lọ náà ní kí ni kíká fún yín ó ní same ayé rẹ̀ bàjẹ́ ìwọ ń jẹ séèmù ìwọ tó yẹ kó gbowó kó mú lọlé. التهزؤ ọ ń jẹ séèmù بالدعاء وتزدريه. ọ jẹ séèmù dákun mọ́. وما يدريك yóò bá rẹ̀ mi dáadáa. الدعاء. wọ́n lé mi lóde ó ní mo jẹ́rìí ọ̀rẹ́ mi yóò rà mí fún mi lọ́la. ọ̀rẹ́ pé tiẹ̀ bàjẹ́ ẹ gbọ́ mi yé Àgbọ̀ yìí bàbá. ẹ gbọ́ Àgbọ̀ bàbá. rákan ọlọ́run olómẹni tí ó tààrí sí ọ. ẹ mọ̀ bún olóṣèlú wọn ò dá títì àwọn tí wọ́n tí ìwọlé tẹ́tí pé kọ̀ǹdíṣẹ̀ fún wọn ìyàwó mi lóyún o mo sì fẹ́ sòkó mọ̀lẹ́ká yóò gbọ́kọ̀rùn wọn mọ̀ wọ́n ń dá títì náà nà ṣèbó ti dákun yín ẹ̀bá àmọ́ sọnù sàárè kò kán mọ̀ tó bá ṣe ra màálù kan fún akọ mẹ́wàá kàdé àwọn ọmọ tí ń tẹ̀lé ara màálù mẹ́wàá fún wọn ta ló wàá já nírọ́ ẹ gbọ́kàn lọ́lọ́ mọ́ kò jẹ́ níṣẹ́ lápá ọ̀yìn ṣiṣẹ́ dìsìn tó lè bọ́ ṣiṣẹ́ dìsìn ẹ̀yin ọ̀dọ́ wa jí láàárọ̀ ẹkùn sálì ẹ mọ̀ fẹsẹ̀ wọ́ gbòòrò káàkiri abìnrin òsì lẹ́sẹ̀ bí akọ ajá ìwọ kẹ̀dẹ̀ ní ọ̀tún tòkó jẹ́ ọtí bímọ ju kádàrá rẹ̀ lọ. wọ́n fún márùwá ó mákẹ́ẹ̀tì ẹ̀ ní empowerment ẹ̀ ṣe wọ́n tún fún ní àwọn ń gbé mu àwọn ń tàn àwọn mọ́tò ara wọn ìgbà tó ń jẹ wá tán tẹ́yìn bá bí mi wà yóò pa kàn wọ́n jẹ tán wọ́n tún gbé mi wọ́n tún pa níjọ́ tó padà wá Mẹ́kà lójó tó rọ̀ agbolé tẹ́ bá ti lé ọmọ ńlá ìdùnnú kò ń bẹnu. ẹ̀yin náà dákẹ́
gbógun lé ò bá mú ni títà ò lè mú yẹn ọlọ́ni jáde سيأتيك فتحا بعده فتحمد tẹ bá yóò bá nábì ẹ̀ ní ṣòfò بلد جل في قلب أحمد ọmọ mi سوى مكة والله فيها يرصد ẹni kí lẹ́lẹ́kẹrin al-unsu bihi wahda ká máa bọ́lọ̀ nẹ́jú ẹni bí kíni kan sọ fún àwọn ẹni mo travel kọ́ wá wọlé mọ́jáde dáìlà la ilaha illallah la ilaha illallah kó kù wà tọ́lọ́ nìkan دع الكل وأنس به تستريح ilé rẹ tó wà lẹ́yìn ìlú wọ́n yàrá kan bẹ mọ́tàrọ́gì sí mọ́tẹ̀ kápẹ́ẹ̀tì sí ma wá gbóra mọ́lẹ̀ fọ́lọ́ ohun tó ń táyé ń pè mí o ohun tó ń táyé ń pè mí o ohun tó ń táyé ń pè mí o mọ́ ìnájú pẹ̀lú Ọlọ́run دع الكل tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ọlá rẹ̀ ò ní wálẹ̀ وأنس به تستريح máa bọ́lọ̀ nájú kọ́ ní bá nísìnyí فكل أنا وكل حزن nítorí torí ẹ̀ tó ní bọ́lọ̀ nájú sísẹ́lẹ̀ náà wàhálà ni ìbànújẹ́ ni ẹ̀dá kan wá tá a ga tá a wà ń bí ẹni náà ẹ máa bọ́lọ̀ nájú دع الكل tó lè bò gbọ́ وأنس bàbá àdínì به تستريح ẹ̀yin yàwó ẹni náà ẹ bọ́lọ̀ nájú ẹ dákun pa TV rẹ pa rédíò rẹ pa fóònù rẹ má jẹ́ wọn lórí ibú ó pè ọ lásìkò tó ń bẹ lọ الله wọ́n máa pè é Allah 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 akbar àwọn méjì ni wọ́n jọ rẹ̀ ẹgbọ́n mi yé òsì wá ta àwọn méjèèjì ìkan wá bẹ̀rẹ̀ sí ní bọ́lọ̀ nájú ẹgbọ́ La ilaha illallah la ilaha illallah لا إله إلا الله لا إله إلا الله ibadallah rijalallah أعيننا بعون الله لا إله إلا الله لا إله إلا الله وكونوا أعوننا بالله أسعنا حصى بفضل الله لا إله إلا الله لا إله إلا الله عباد الله يا الله أعيننا بعون الله لا إله إلا الله لا إله إلا الله إلهي ليس لي حول فإن الحول لله لا إله إلا الله لا إله إلا الله فإن الليل ميدان قصير فيها والله لا إله إلا الله ẹwì torí Ọlọ́run ẹwì rárá فإن الليل ميدان قصير فيها والله لا إله إلا الله لا إله إلا الله فقم الله ذاكرا ولا تغفل عن الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله sẹ́yìn tí wọ́n á ní máa bọ́lọ̀ nájú n tí máa wínú la ilaha illallah la ilaha illallah la ilaha illallah kó tó lọ bí iṣẹ́ ó dẹ̀yìn aago mọ́kànlá àárọ̀ àgbàdo sì náà méjèèjì ń ṣe mọ́fùtì àgbàdo náà méjèèjì ń ṣe ẹ̀ tẹ̀lé mi ló bá di ìjọ kan èyí tí ò ká àdúrà sí bàbá tí ò bọ́lọ̀ ń ṣe fàájì ní bá orúkọ lọ nínú ìgbẹ́ ló bá kán àpò àkódọ́họ́
yóò fi àdá bu àkóbá ẹ̀. Yóò fi àdá bu àkóbá yìí. Owó ló kúnnú rẹ̀. Owó ló kún. Allah. Bóòlù àjẹ́. Bó ló jẹ́? Ó ní kí ni? Oko náà ló ń rò tó wọ́n fi là. Olókìlà. Ó wá ru owó láti inú igbó. Owó láti inú igbó. Ló bá lọ lẹ́mẹ̀ẹ́ tí ń ṣàdúrà. Lẹ́yìn tí ò ní kan ṣe tí máa ká kó wọnú. Òun náà wá ní kò mọ̀ pé owó ní káì sọ́sẹ̀yìn. Ti dín ọ̀kan lójú báyìí. Tí n bá ń ṣe wá sí, mo mọ̀ coordinate, mo mọ̀ officiate, mo mọ̀ moderate. Ó ti fẹ́ ní ẹ̀kan láàbà, ó kàn jáwá fíàm. Ó fẹ́ ní ọ̀la nìyẹn. Ọmọ lo opportunity àárín ìdí àká ti lórí ẹ̀ta lé ẹkú ọmọ ọmọ ọ̀gá ni àbí ọmọ ta ni máa yà ń gbà náà lọ́dún mi tọ́dún sí antahor ọmọ náà lé ní ọ ọgbà páàsì náà irú ẹ̀ náà bẹ̀rẹ̀ ọ̀dọ̀ náà ọlọ́nà kan bẹ tí ò ní sílò sẹ́tì wà lè jẹ́ náà wọ́n lè mi ní ẹsẹ̀ ọlọ́run ló wù mí bẹ́ẹ̀ náà ni. Àwọn yẹn ti ọlọ́run ti fún ya parí wọ́n dé pé alùmọ̀ tàṣà hù ẹ̀sìn tó bá wù ìhùn níbi ẹ̀yìn àfáàtẹ́ ti tó bẹ́ẹ̀ ẹ má gbọ́rọ̀ mú o ẹ jẹ́ fòóyà ìsílẹ̀ ẹgbẹ́ yẹn kẹtẹkẹtẹ yìí tẹ́mọ̀ fọ́ gbárọ́ àwa náà dẹ́kọ̀ bẹ́ẹ̀ èèyàn gan lè bí ọ́ tí ò ní tí kan lọ àmọ́ ya fáàtí sáàsì fẹ́ lù pa èèyàn ní bí ọ̀nfà ká tó wọ́ lọ. Atẹ́gùnkà owó kánópì ni ẹnu jẹnu lọ o èmi kò tí tó bá wọn o àwọn tó bá wọn o ọlọ́run já lé ọba àwọn tó tó bẹ́ ọlọ́run já tó wọn ló ń bá ní jàmá àpòrè nkúrì nǹkan sùn tẹ́lẹ̀ tí n bá ya àpò yóò ṣe tẹ́lẹ̀ lẹ̀ ó tọ́ bẹ bọ́ àpò báyìí owó dáalẹ̀ ni ó wá kóra lé ṣe gbogbo ẹnájú pẹ̀lú ọlọ́run ìyẹn wá ní gbogbo tó wá níjẹ́ òlò ní ọlọ́run ló fún mi ẹnìkan ló wà lẹ́ àkùnrin àṣówó ló kún rẹ̀ ó lè mi mú wá lẹ̀ kí wá lọ́ àṣí ọ́ ó lè mọ́ tó ṣe mí ẹ̀mí kan sọ pé lọ gbé fún lọ gbé fún lọ gbé fún tí ẹ kọ́ ọbẹ̀ ni tó ní gbé ni lọ gbé fẹ́ ni ó ní tọ́ bá kún fún àdúrà wọ́n wà máa gbé fún ọ ni. Ayyana Imam fil layli duna tahajjudin. Ó ní mo kò wọ́n tó ń sùn jù. Duna tahajjudin. Ẹ̀rọ mọ́sálásí tí olú ọmọ kọ́. Bẹ́ẹ̀ni, IBD. Bọ́bá yẹn náà fílà bẹ́tọ̀ bá múra rákà kejì lọ́tí wọn sùn. Èsì yóò fẹ́ pa ọ́. Ayyana Imam fil layli. Ṣebí tí mo rí ni mò ń sọ. Tí wọ́n bá máa ṣe dáadáa báyìí èébúrú wa ni. Wọ́n ní ìmọ̀mù tó súnmọ́ owó nígbà kìí sòdodo fún wa. Àwọn gan òdójú tì mí. Wọ́n jẹ́ lẹ́nu ọ̀rọ̀. Wọ́n jẹ́ lẹ́nu ọ̀rọ̀. Bókọ̀ mi jẹ́. Àbí tí ò bá kàn ní wọn ò ní ṣe. Duna tahajjudin. Kí ẹ fẹ́ ra nǹkan àwẹ̀ kó wá ti ná owó tó lé ní 100 mílíọ̀n. Owó tẹ́lẹ̀ omi ìrìn lọ́wọ́ tí wọ́n fẹ́ràn ọkú pé àsàrádù ọ̀yá jẹ́ àjọjà. Ayyana Imam fil layli Òfútí duna tahajjudin. ọmọ só lè bọ̀ tó wá pàdé mi dá. ففي ليلة وقت لنيل إجابتي. Yusuf ni ó sọ Yusuf máa bọ̀ ọmọ gidi ni ẹni tó náà fẹ́ ṣe nǹkan lónìí ó wá lọ fọkọ̀ dúró dè mí jìnnàjìnnà ó wá ní ẹjẹ́ mọ́ ìgbà short cut àsọ́nà míì tó ń bẹ táàtì ẹ̀ ní gbàgbé rí àbá ti dé gbogbo ọdọ̀ fíàm ló mú mi kọjá yíwọ rẹ̀ tó kọjá Yusuf láyé ọ̀gá mi ní máa sọ ẹ ga jù báyìí lọ. Àmín. Ìgbà tí Olúwa máa ń pé ó sọ fún mi wá di mẹ́mọ́ bínú sà ẹlòmí ò ní tọ́ ọ̀bá wá kí ni ó ṣẹlẹ̀ ni ọ̀la pé kò fẹ́ ga kò fẹ́ bá ara wájú
ìwọ̀nba tó náà sì ní lọ ó tó sakọ́lá gbolé bẹ́ẹ̀ni àwọn ọdún tó yẹn pa ká tó kú lóògùn. wọ́n tún wá mọ̀ ọ̀gá lọ́gà èmi máa appreciate nǹkan ọlá pẹ́ nǹkan ọ̀gá yín lé lẹ́yìn nígbà tí ẹ wádùn ọ̀mí tí wọ́n ṣe ń bẹ lójú ìmọ̀ pọ́mọ gidi ni bẹ́ẹ̀ ti ṣe jọ. ẹlòmíràn bẹ yóò máa ṣe bí wèrè ń wà ní tó fi rí ọ̀gá rẹ fín tó o bá dẹ́yìn ọ̀rí mi náà fín wàláhì ní dàló máa mówó rẹ lọ sáńtẹ́ yẹ ọjà mi ni èlé lọ fún mi 1 million náà fún mi ní ìsìn èlé ni wọ́n fẹ́ ná tọ́fà ròyìn pa mí ní kónà nìkan sí náà bẹ́ẹ̀ lómi rí ní táwọn èèfì parí tí wọ́n rẹ́sì sáni ò máa jẹ àti nǹkan nú àti mílìkì. yóò fẹ́ lè fi mílìkì wẹ̀ ẹ lọ jòkó. متى ترتقي jama látàlélò àdáyín lóhùn dọ̀yìn náà lọ́wọ́ bá ti kú omi. ọ̀dọ̀ yín ni lọ n ti ṣe wáàsí méjì mẹ́ta mọ́ àmọ́ tó ní ò gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni àwọn tó ní mí ni wọ́n pè mí bẹ́ẹ̀ni ẹ̀yin náà ṣe tó ń lọ ilé ọlọ́run. àbí ẹ̀yin náà sì ń lọ múra nìyẹn nígbà tí ti kú ò ní ìsìn nígbà tí má ti kú ò lọ́dọ̀ yín mo ní máa lọ Ìbàdàn tẹ́lẹ̀ ni ń lọ Ìbàdàn mọ́ èmi àti olú ọmọ ń lọ lé wọn nù n bá sùn àṣùbà wọn máa lọ Ìbàdàn. متى ترتقي إذا أنت ẹni tí ń pè nílé pé mo fẹ́ ká jọ wájú agbo yẹn mọ́gbọ́n tí ń pè láti ilé àṣọ ni ó pàdé mi lójú agbo. في الليل نائم ẹ̀mí ti bára wọn sọ̀rọ̀. قم الليل هذا bàbá àdínní lé mi ò mọ. في الكتاب إشارتي ìwọ́n tó bá yóò bá ẹ̀nẹ́bí ò ní ṣọ̀fọ̀. قم الليل هذا في الكتاب إشارتي ẹlẹ́ẹ̀karùn-ún àkàrún bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tijú Ọlọ́run o. àtijọ́ ọlọ́run. nǹkan mẹ́ta náà ní fi ní ká tijú. ká tijú. haya'uka minallahi akramakumullah. haya'uka minan nasi wa haya'uka min nafsika. الله mufassir síbẹ̀ ni tijú Ọlọ́run tó ju ọ lọ ojú ọlọ. wọ́n pè kí kò sí tí ń léṣe tọ́lọ̀ bá mú ọ tó léṣe pọ̀ ọ gbàwẹ̀ sí tí ó ṣẹlẹ̀ ń gbàwẹ̀ kí ni ó ṣẹlẹ̀. mẹ́wàá ó ṣẹlẹ̀. kíní kan bẹ tó ń ran Ọlọ́run sí mo lè fún yín lónìí sí mo lè fún yín tó o bá ti ṣẹ̀ máa sunkún wọ́n sunkún. kò ní fi bí ọmọ yóò ní àkómọ́ ọmọ ẹ̀rí tí ń sunkún yíra mọ́lẹ̀. kì í ṣe páàní ṣẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ló wà lára wa bàbá ńlá wa àti ìyá ńlá wa ti ṣẹ̀ ẹ̀jẹ̀ tó di àwa tá a wà láyé ni ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ni àṣẹ. àfi ká ṣẹ̀. Ọlọ́run tẹ bá lẹ̀ níṣẹ́ ń pa yín rẹ́ wọ́n wá dá wọn tí ó mọ sẹ̀mí tí ó mọ túbá tí ó mọ forí jìyàn bẹ́ẹ̀ni ọ̀sọ́nà ẹ̀. àtúká mọ́sẹ̀ kò sí bá a ṣe níṣẹ́ jẹ̀mọ́ akramakumullah. ṣe déédéé. ẹ tẹ̀lé mi tẹ̀lé bàbá. ẹni kí ló dé kí ló dé. ẹ dá mi lóhùn à ń dáhùn. bàbá ńlá wa gan tó wà lálẹ́ jẹ́ náà sẹ́lọ̀n ló fi lè kó mẹ́ẹ̀ kátó wà tá wà nù ilé ayé àti ẹ̀wẹ́ nìkan. Nàìjíríà ọ̀tí ẹ̀sẹ̀ níṣẹ́ bùlọ́ọ̀tì níláárí Allah akbar. àwọn gọ́ọ̀mẹ́ntì wa Nàìjíríà tí wọ́n bá destruct wọn lè construct wọ́n wu ayé kankan tó nàró ayé kan ni wọ́n wu ayé kan lulẹ̀ náà bẹ́ẹ̀ni wọ́n tó nàró ayé mi tí wọ́n bá destruct wọn lè construct. akramakumullah. bí a bára wa lò. ẹ kọjú sí mi náà. bàbá ẹ já tijú Ọlọ́run ẹ gbọ́ náà. ẹ dá mi lóhùn náà. ṣé mo lè mú ìtàn kékeré wá ẹ mú wá bàbá. àwọn obìnrin ni má sọ ẹ dákun ẹ sọ wọn ò tó bẹ́ẹ̀. nígbà tí Umaru wà níjọba ìwájọba. ibi tí ń sinmi nu bẹ́ẹ̀ni. ọkùnrin kan wá ń mutí lágbàlá rẹ̀ ọtí lágbàlẹ̀. kí mo ní í ṣe jẹ̀mọ́ ọtí ẹ wí dákè ó mu tí lágbàlá ẹ̀. bó ní tí ń mú lágbàlẹ̀. ó ti gbogbo lẹ̀kùn àwọn ọ̀nà sọ fún Umaru pé lágbájá mutí lọ́wọ́ ọtí lọ́wọ́. Umaru bá fa ìdáyọ fáyidà yọ. ó dẹnu ọ̀nà kò rí léwọ̀ ó kàn fún fẹ́ǹsì wọlé ni fẹ́ǹsì wọlé ó bẹ́ẹ̀ lu gíjà. ẹ mọ́ gbọ́ o Umaru ní ọmọ tí ó ti mọ̀ pé yóò pa wọ́n nígbà náà ń kọ́
ṣe pé ó ti di wàhálà nù kí ló dé tó fi mutí ó lòun mutí tó òun ṣe Ọlọ́run lẹ́ẹ̀kan ẹ̀yin ṣe Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin ṣe lọ́run. mọ̀rún ní kí ló fà Ọlọ́run tẹ́ bá fẹ́ wọlé ẹnu ọ̀nà ní ẹgbà wọlé ẹ fò fẹ́ǹsì ni ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ tọ́ pínpín mo tilẹ̀kùn mọ́ rí ọsẹ mọ̀ pé bí ni mo wà ọ̀gá ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run ẹ má wọlé ní àfikẹ́ sálámà ṣe sálámà ni ṣé mo ní wọlé mi ni mo rúkọ padà ní olùmọ̀ọ́sẹ̀ lóòótọ́ kí ló fà á tó fi rápàlẹ̀ Ọlọ́run ó ti ju Ọlọ́run ẹ̀ẹ̀kejì òun náà tó mutí ni mo rú sí ètì ọtí gan ló bá yọ ìdá oníkìlọ̀ mú oníkókó ni mú ọtí mọ̀ oníwàlá ẹ̀kókó ni tàbá sí tàbá kókó nípa mi wọ́n sì báyìí wọ́n sì bá kókó ń bẹ̀ Ọlọ́run nígbà tó ti tijú mi mo tijú náà padà ìtìjú kejì ẹgbọ́n mi yé ẹ̀dá tó bá ti ní tìjú àti rẹ̀ tú o ọmọkùnrin yẹn kì í gorí obìnrin o àmọ́ tí o bá ti rí òhò obìnrin kò gbádùn ẹni bò ní ṣe mọ́ rí láti dájọ́ tó fẹ́ ṣe ìyàwó tó bẹ̀rẹ̀ wà ní yàrá tí a máa pọ̀ yóò wá fi ọsàn sí àyà yóò gbé gèlè yóò gbé mi ìlú wọrí yóò wá máa wo àyè obìnrin kọ̀ọ̀kan sáìsì wọn yóò wá máa kọ inú ló máa dùn ṣẹ̀gbádẹ́ olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni kó èlè rí ọsùn mọ́ tó ní gbọ́dọ̀ mọ̀ kó lábẹ́ wọn pa á ọ̀run mi ọbẹ̀ lẹ́bí jẹ́bà ó wá di pé jọ́nà ọmọ ọba ní lọlé ọkọ ọmọ ọba ní ṣe kí ni ẹ̀bọ̀ yóò mú sàfà ìyàwó kọ̀ọ̀la tí a máa sun rárá àìsàn ìyàwó gbogbo wọn ti wá bọ́ra rẹ̀ náà wà láàrin wọn ní òwú àyà wọn ní fọ́ gbá ìtàn kò sì tú ti ẹlẹ̀ ní ẹbá jí góòlù tíyàwó fi lọlé ọkọ nígbà náà rí góòlù mọ́ àwọn ní kò sí fọ́lẹ̀ ẹ tilẹ̀kùn máa tó wà lọlé o ẹ máa tú òhò wọn ó wà lọ dúró sí pàrí tọrọkùnrin lóhun tẹ́yìn bá dára tẹ́yìn mọ̀ pé nǹkan bẹ̀ wọ́n ń làágùn nínú èsì pé nínú ìtọ́ǹgbà ó ní ń sú wọn ní súbẹ̀ náà ó dá àwọn tọ̀tọ̀ ọbẹ̀ náà àwọn ń túbọ̀ wọ́n ń túbọ̀ gbọ̀tú káyàn mẹ́ta tí ó kàn ìtọ́sẹ́ ó kúyàn méjì ó kú ó nàró ó wá kú ẹnìkan ó ní yá Sattar ó ní wọ́n lọ máa bà sí rẹ̀ dáa mọ́ túnmí àṣírí Ọlọ́run látòní mo ti bá kí n mọ́ tijú rẹ̀ wọ́n tún wo ohun wọn mọ́ Ọlọ́run sọ wí bẹ́ẹ̀ náà ó kàn wọ́n dáwọ́lé lábáyé wọ́n láti rí góòlù o àtàrífù sátìrà nílẹ̀ ibi gẹ̀ẹ́rì Ọlọ́run pàtó ti gbé májẹ̀mú kó o mọ tijú mi àṣírí ò ní túmọ̀ ana sátàrù fàáyọ̀bù ní tàjídì ní ẹ̀yin obìnrin ní náà ṣé tijú Ọlọ́run bẹ́ẹ̀ tijú Ọlọ́run ẹ mọ́ ọ̀rọ̀ sọ bẹ̀rẹ̀ yìí dó mọ́ tẹ̀lé lè mú nǹkan títí gbogbo yẹ̀rí mọ́ ó jáde obìnrin tó lóun wọlé sí lóde asinimọ́kọ́lọ̀ tó wọ̀ sábẹ́ yẹnyẹn gbogbo wa fẹ́lẹ́ wá lẹ̀ mọ́lá ọwọ́ ń fàbí láìlọ́nà búrẹ́dì kódà ọfẹ́ fọ́mọ lọ́yàn ìwọ lọ bí nǹkan rẹ ọ̀ dàbò ríbo lórí wọn ní rí àyà rẹ ó wá yọ ọ lọ́wọ́ bíi pàǹdọ̀rọ̀ nínú láàrin èèyàn nànà ọlọmọ náà ń jajẹ olórí ibú fún mi ní tọ́ fún mi olùsì àtàrífù tijú mọ́ sátìrà nílẹ̀ ibi gẹ̀ẹ́rì ẹjẹ́ àtijú o ibi tí mo fẹ́ láǹdì sí kò sẹ́ni tí ò ní wá ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àmọ́ tó lọ ń kọ́ ni kọ́ sọ pé ta ni ó mú ọ lórí èmi tí ń sọ̀rọ̀ yìí mo lẹ́ṣẹ̀ tí ń ṣẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ bàbá ní foríjì wọn Ọlọ́run ẹ tó bá sì mọ̀ kó mọ́ta níbi kò náwọ́ kò sí ètò wọn àfọlọ́
ọmọ níbo alẹ́ nìkan lọ yàn sọ búyàn lẹ́yìn rí sọ̀rọ̀ pé ọmọ nù àbí ẹ̀yin mẹ́ta jòkó ẹnìkan ìdè ẹ̀yin méjì ń bú ọdún pọ̀ ṣe sì ná àwọn ẹ̀yìn ṣe àmọ́pọ̀ ní níwà kan ẹ̀ sí ẹ̀ntàn àtànàbí Muhammad bẹ́ẹ̀ bá